Ẹ kú dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Dókítà òṣìṣẹ́ elétò ìlera oníṣègùn òyìnbó kan ní ìpínlẹ̀ Benue tí orúkọ rẹ̀ ń jẹ́ Dókítà Ashima Nsugbe ti fi ìdí ìfarahàn àrùn Lassa fever tuntun múlẹ̀, èyí tí ó ṣíyọ lára àwọn afurasí 7 tí ó sì tún ti ń kan àwọn aráàlú lóminú lórí títànkálẹ̀ àrùn búburú yìí. Dókítà yìí ló ṣe àlàyé ìgbésẹ̀ tí àwọn ti gbé lórí rẹ̀ nípa ṣíṣe àyẹ̀wò tó péye fún àwọn afurasí tí wọ́n ti lùgbàdì àrùn yìí nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ìlú Makurdi. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ nípa ṣíṣe àlàyé lórí ìgbésẹ̀ tí àwọn aráàlú yóò gbé láti dẹ́kun títànkálẹ̀ àrùn Lassa fever. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Àwọn ọ̀dọ́ agbègbè Atíkọ̀kan ìlú Adó-Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì ti dáná sun ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ti ọmọ yahoo kan tí ó kọlu àwọn tí wọ́n ń ta ẹran tí ẹsẹ̀ ẹlẹ́ran kan bàjẹ́ kọjá àtúnṣe, ṣùgbọ́n awakọ̀ àti èrò inú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà ni wọ́n ti fà wọ́n lé àwọn òṣìṣẹ́ elétò ààbò lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ọkùnrin olóṣèlú lórí ọrọ̀ ajé tí ó sì tún jẹ́ olóyè nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress, ọ̀jọ̀gbọ́n Pat Utumi, ti sọ síta ìgboro ayé wípé òun ti gbáradì láti darí orílẹ̀-èdè Nàìjíríà ju bí ààrẹ Bọ́lá Tinubu àti àwọn olórí nínú ẹgbẹ́ alátakò yòókù lọ nínú ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 tí ó wà níwájú yìí. Utumi sọ̀rọ̀ yìí jáde ní ọjọ́ Ìsinmi nígbà tí wọ́n gbà á gẹ́gẹ́ bí àlejò nínú ètò òṣèlú tòní, níbi tí ó ti ń sọ̀rọ̀ lórí ìrìn-àjò ètò òṣèlú tí ó sì tún ṣàpèjúwe ìjọba àwa-arawa àti ètò ìṣèjọba gẹ́gẹ́ bí ohun tí ó burú sí i lójoojúmọ́. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti sọ pé ṣé kò hàn sí àwọn ènìyàn wípé òun dára ju gbogbo àwọn olórí bíi Àtíkù, Òbí, ààrẹ Bọ́lá Tinubu àti àwọn mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti pé kí òun sọ òtítọ́, òun kò tíì fi ìgbà kankan kúrò nínú ẹgbẹ́ òṣèlú ADC láti ọdún 2007. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Bí ó ti jẹ́ pé oríṣiríṣi àkọsílẹ̀ ìjàmbá iná ní ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ ti ṣe àkọsílẹ̀ rẹ̀ ní ọdún 2025 àti ìbẹ̀rẹ̀ ọdún 2026 tí ọ̀pọ̀lọpọ̀ dúkìá àti ẹ̀mí àwọn ènìyàn sì ti ṣòfò, tí gbogbo ènìyàn sì tún ń di ẹ̀bi ru ìgbà àti àkókò wípé òun ló ṣe okùnfà rẹ̀. Síbẹ̀, àwọn àfọwọ́fà àwọn ènìyàn náà dákún ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná tí ó ń jà káàkiri ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Àwọn àfọwọ́fà bíi fífiná sínú ilé lọ́nà àìtọ́, lílo ohun èlò iná tí kò jẹ́ ojúlówó sára ilé, títan ẹ̀rọ amúnáwá nínú yàrá tí àwa àti àwọn ọmọ ń gbé, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n a lè dẹ́kun gbogbo ìjàmbá iná yìí tí a bá tẹ̀lé àwọn ìlànà àti òfin tí ó rọ̀ mọ́ ètò iná, bíi lílo òṣìṣẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ elétò iná láti bá wa fa iná sínú ilé wa, lílo àwọn ojúlówó ohun èlò iná sínú ilé wa, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìròyìn eléyìí sọ nípa bí àwọn jàǹdùkú ṣe pa ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Kazeem Oyewole, tí gbogbo ènìyàn mọ̀ sí Àṣírí ẹní bà, nígbà tí wọ́n kọlù lórí ọ̀kadà ní agbègbè Oríta Elédé ní ọjọ́ Ìsinmi. Ṣùgbọ́n ọlọ́kadà ẹnìkejì rẹ̀ lórí kó yọ lọ́wọ́ ikú àti ọwọ́ àwọn ẹgbẹ́ jàǹdùkú yìí, bí ó tilẹ̀ jẹ́ pé ó farapa yánnayànna ní orí àti ara. Ìròyìn náà ló tún ṣàpèjúwe Oyewole tí wọ́n pa gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ olóyè kan nínú ẹgbẹ́ àwọn ọlọ́kọ̀ National Union of Road Transport Workers (NURTW). Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun SP Abiodun Ọ̀jẹ̀lábí fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Nínú àkọsílẹ̀ tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Kano SP Abdullahi Haruna Kiyawa ṣe àtẹ̀jáde rẹ̀ ní ọjọ́ Ìsinmi ni wọ́n ti ṣàlàyé wípé ọwọ́ ti tẹ àwọn ọ̀daràn afurasí apànìyàn 3 kan lábẹ́ ìdarí kọmíṣánná ìpínlẹ̀ ti àwọn ọlọ́pàá SP Ibrahim Adamu Bakori, èyí tí wọ́n pa ìyàwó ilé kan àti ọmọ rẹ̀ 6 ní Dorachi Chinrashi Quarters, Kano ní ọjọ́ Àbámẹ́ta, tí àwọn sì tún ṣe àsopọ̀ iṣẹ́ àwọn ọ̀daràn afurasí yìí sí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn àwọn obìnrin 2 mìíràn ní agbègbè Tundu Yola. Orúkọ àwọn ọ̀daràn afurasí náà ni Umar Awalu,
Ishaku Yakubu tí wọ́n mọ̀ sí Chibe àti Yakubu Abdulazeez tí wọ́n mọ òun náà sí Wawo. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ní ọwọ́ tẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ṣiṣẹ́ ńlá ibi wọn tán láàrin agogo 10 alẹ́ 10 p.m. ní ọjọ́ Àbámẹ́ta tí í ṣe ọjọ́ 17 oṣù Kínní January 17 títí di agogo 4 ìdájí ọjọ́ Ìsinmi tí í ṣe ọjọ́ 18 oṣù Kínní January 18 ọdún 2026. Àwọn ọlọ́pàá jẹ́ kí ó di mímọ̀ wípé Umar Awalu tí ó jẹ́ olórí afurasí ọ̀daràn yìí jẹ́ ìbátan obìnrin tí wọ́n pa pẹ̀lú àwọn ọmọ rẹ̀. Ọ̀rọ̀ yìí súyọ nígbà tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Nínú ọ̀rọ̀ àwọn akọ̀ròyìn tí ọjọ́ Ìsinmi ní akọ̀wé gbogbogbò ẹgbẹ́ òṣèlú Action People's Party (APP) Honorable Kangyetan Duke ti ṣàlàyé wípé pátákó ìtọ́ka ńlá tí àwọn gbé síta káàkiri láti fi ṣe àpèjúwe Honorable Kengaimo Ugochiere, olóyè ẹgbẹ́ tí ó ń ṣojú ìjọba ìdàtọ̀ àpapọ̀ ní ilé ìgbìmọ̀ aṣòfin ni wọ́n ti mọ̀ọ́mọ̀ bà á jẹ́ láti lè tàbùkù ìfihàn rẹ̀ ní agbègbè àpapọ̀ tí ó wà, àti pé àwọn fura sí àwọn ẹgbẹ́ tí ó ń ṣe ìjọba lọ́wọ́, àwọn ni wọ́n ń ṣe iṣẹ́ búburú yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Sun. Ìròyìn eléyìí náà ló sọ pé ìràwọ̀ Afro-Fuji ní Hafiz Adésínà tí gbogbo ènìyàn mọ̀ sí Destiny Boy ti jí Ọlọ́run nípè ní ọmọ ọdún 22 22 years. Àkọsílẹ̀ ikú rẹ̀ yìí wáyé lórí ẹ̀rọ ayélujára gbogbo ní ọjọ́ Ìsinmi nígbà tí Bolisco, akẹgbẹ́ Habib Òkìkíọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Portable, ṣàlàyé wípé òǹkọrin yìí ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn kí ó tó di pé ọlọ́jọ́ dé tí ó sì kú ní ìlú Ìjẹ̀bú-Òde, ìpínlẹ̀ Ògùn. Gbogbo ìtàn ìgbé ayé rẹ̀ wà nínú ìwé ìròyìn yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Adarí ọ̀gá àwọn Àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ondo, Olóyè Adétúnjí Adélẹ́yẹ ṣe àfihàn iṣẹ́ tí àwọn ṣe ní òpin ọ̀sẹ̀ yìí nípa fífi ọwọ́ ṣìnkún òfin mú àwọn afurasí 2 àti àwọn ọ̀daràn 15 kan fún ẹ̀sùn ìwà ọ̀daràn lóríṣiríṣi ní olú ilé-iṣẹ́ wọn tí ó wà ní Àkúrẹ́. Ó wá ṣàlàyé síwájú wípé àkọsílẹ̀ àwọn ajínigbé tí àwọn ti ní lẹ́nu lọ́ọ́lọ́ yìí ti pọ̀ débi pé ó ti ń kan àwọn lóminú, èyí tí àwọn sì tún pinnu láti fi òpin sí. Ó tún wá ṣàlàyé síwájú wípé mímú tí àwọn mú àwọn ajínigbé ọ̀daràn yìí kò ṣẹ̀yìn iṣẹ́ ètò ààbò takuntakun tí àwọn ṣe lórí yíya tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tí kò níṣẹ́ lọ́wọ́ láti òkè ọya ní apá àríwá orílẹ̀-èdè yìí ya lu ìpínlẹ̀ Ondo tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ńlá ibi wọn. Èyí ló mú kí iléeṣẹ́ àwọn àti ti elétò ààbò yòókù pawọ́pọ̀ láti rí i pé àwọn dá àwọn ọ̀dọ́ yìí padà sí ìlú àti ìpínlẹ̀ oníkálukú wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Ìròyìn Lérèfé Toni kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kàn sí YouTube channel Ìròyìn Lérèfé. Kí ẹ bá mi subscribe, kí ẹ tún jọ̀wọ́ bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí. Ẹ ṣé, mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.